Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ kalẹ́ ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni ẹ̀yin tèmi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má sọ wípé obìnrin ló ń sọ̀rọ̀ ẹ dákun. I need the justice fún àwọn blacks. Justice ẹ̀yin Saudi ẹ ṣe burú báyìí. Ẹ̀yin Saudi ẹ ṣe burú báyìí. Ẹ̀yin Saudi Ọlọ́run dà wá pọ̀ ẹ ṣe wá ètì àwọn ọmọ blacks báyìí. Ení tere èjì tere ẹ̀ta tere ẹ̀rin tere in fact millions tere táwọn ọmọ blacks even àwọn Nàìjíríà gangan ní púpọ̀ tí wọ́n máa send fídíò lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa treat wọn. Ẹ̀yin àfáà ẹ sì dákẹ́ ẹ rí kankan ṣe sí why? Ṣé nítorí grant tí wọ́n fún yín ní Saudi ni àbí nítorí pé kí wọ́n mọ̀ bá jẹ́ kẹ́ ẹ wọ Saudi mọ́ lẹ́ẹ̀fi lè sòótọ́ ẹ dẹ̀ rí báwọn people ṣe bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ blacks. Ṣé bọ́lá ní kẹ́ ẹ fẹ́ràn religion kẹ́ ẹ dẹ̀ fẹ́ràn family bí a black person ṣé bí ó ti di family nìyẹn. Ṣé bí a gbọ́ nínú tànà bí Muhammad sallallahu alaihi wasallam pé black wà láàrin wọn in fact black person ló ń kírun fún wọn ló ń pèrun fún wọn sorry ló ń pèrun fún wọn tá à ń pè ní billah. Kí ló wá dé tó jẹ́ pé láyé ìsìn tá a wà yìí wọ́n wá burú ní Saudi ẹ wà ní àwọn ọmọ black lára ìbásùn by force owó wọn tẹ́lẹ̀ tí wọ́n lọ síbẹ̀ láti lọ rí ọ̀nà àtijọ́ ọ̀nà àti mú ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ìyá wọn ò ní bàbá láti jẹ ìsanwó fún wọn déédéé. Nǹkan tó prompt mi láti sọ̀rọ̀ yìí ó ní reason o because mo ẹ̀ṣẹ̀ gbọ́ story yẹn ni mi ò mọ̀ tẹ́lẹ̀ mo wádìí mo ti lọ ka oríṣiríṣi ọ̀rọ̀ nípa rẹ̀ èèyàn kan ló send mi ní fídíò yẹn mo wá lọ further mo lọ ka lórí internet mo rí pọ̀rọ̀ yìí lóòótọ́ ni ó dẹ̀ ti pẹ́ nípa obìnrin kan tó ń jẹ́ Judith Nakinto I believe I pronounce it well kì í sọ ọmọ Nàìjíríà dó bẹ́ẹ̀ tí ó yẹ wáyà ká dákẹ́ wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni èwo ló fi ń pa fún yàn belentele àìmọye ọmọ Nigerians tó ti fall into this thing tó jẹ́ pé ẹ̀ sọ obìnrin yìí wọ́n yọ kídìní ẹ̀ illegally kò mọ̀ up till now bá ṣe ń sọ̀rọ̀ yìí kò mọ̀ àwọn tó ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni ẹni ẹ̀ compensate her for what? Ṣé for removing her kidney illegally or for accident? Gbogbo wa la mọ̀ pé accident lè ṣẹlẹ̀ at any time but accident ò need the compensation so maybe ọgbọ́n àlùmọ̀kọ́lọ́ yìí ẹ compensate ẹ̀ fún kídìní ẹ̀ tẹ́ yọ kó bá lè shut up. Ọlọ́mọ̀ọ́mọ̀ ló jẹ́ kọ́mọ yẹn kú sínú accident tí wọ́n plan fún. Ẹ̀yin tèmi a lè sọ yìí pé a mọ̀ 100% pé wọ́n plan accident yìí fún bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọmọ yìí ti kú nínú accident yẹn ṣé we will be talking about this thing now ní sọ̀rọ̀ rẹ̀ mo ti tán nìyẹn àìmọye àwọn tí wọ́n ti yọ kídìní wọn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n plan accident fún wọn àìmọye. Ọlọ́run tó fẹ́ mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ yìí jáde ló ní kí ọmọ yẹn despite bí accident yẹn ti wà ghastly tó ẹ̀yẹn lóyìnbó bó ṣe wà fatal tó ọmọ yẹn ò kú o lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣe wá discover pé wọ́n ti yọ kídìní yẹn wọ́n dẹ̀ wá bí pé báwo ló ṣe kí ló notice nípa ẹ̀ kò mọ̀ ìgbà tí wọ́n yọ kídìní yẹn ó nìkan tó nǹkan mọ̀ ni pé wọ́n ní kó ń lọ gba vaccine covid from there òun ìgbà tó ń jí wọ́n á discover èmi mọ̀ bí wọ́n máa ń sùn kan tó gba covid vaccination àbí covid vaccination bóyá ó involve surgery ó nígbà tó ń jí ló ń rí i pé wọ́n ti operate nínú hospital tí wọ́n ti ṣe is a big and known hospital ní Saudi Arabia tí wọ́n ti ṣe illegal thing yìí instead ti government kí wọ́n ṣe bí mùsùlùmí òdodo kí wọ́n rally round kí wọ́n gbé kíní jáde ẹ wá sáré compensate. It is not compensation she needs compensation right and yet ó yẹ ká mọ̀ the truth àwọn who did it for what why. Ọ̀rọ̀ yóò ti tán o ọ̀rọ̀ yóò ti tán torí ẹ̀yin èèyàn tẹ́ bá dákẹ́ tara yín lẹ bá dákẹ́ yẹn torí pé kíni ìjọ kan ó máa ṣẹlẹ̀ sí yín ó máa ṣẹlẹ̀ sí ìran yín ó tiẹ̀ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo wá tún fi fídíò yìí mo fi ń já ẹ̀yin tẹ́ wà ní Saudi or any other country tẹ́ ẹ̀ sure pé kẹ́ ẹ wà careful
tẹ́ bá lọ wájú ẹ wà careful, tẹ́ bá wà lẹ́yìn ẹ wà careful, tẹ́ bá wà center ẹ wà careful, tẹ́ bá ti síìkì tó bá ti di pé wọ́n fẹ́ paná àbí wọ́n fẹ́ kùn yín lórun ẹni kan máa gbé yín lọ sílùú yín kí wọ́n tó yọ kídìní yín. Ó ń ṣẹlẹ̀ o, ó ń ṣẹlẹ̀ gidi gan ni àìmọye àwọn tó ti kú, àwọn tí wọ́n ti wá tí wọn ò rí. Ẹ̀yin àfáà kí ló dé tẹ́ sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀yin controversial bloggers tẹ́ pera yín láàfáà, blogger ni yín, blogger ni yín ẹ̀ ṣàfà, because bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ chakachaka bẹ́ẹ̀ ṣe mọ́ sọ yẹn ẹ̀ lè ní views. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ chakachaka bẹ́ẹ̀ ṣe sọ yẹn kì í ṣe pé Ọlọ́run náà lè fẹ́ràn tó bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ especially èèyàn tó mọ́ sọ̀rọ̀ chakachaka tó pèrè ẹ̀ maybe na àfà maybe na agbèrò I don't know. So ye yín tó mọ́ sọ̀rọ̀ chakachaka tó fẹ́ pèrè láàfà pikini. So ye yín irú àwọn kan tó yẹ kẹ́ mọ́ sọ lélẹ̀ kẹ́ mọ́ sọ fún wọn kún because ẹ tún ní access ẹ ti mọ́ lọ sí Saudi kẹ́ lọ sí Saudi gan kẹ́ lọ portray Africa dáadáa ẹ tún máa ṣe show ẹ tún ṣe show ní Saudi ẹ ṣe show ṣé àdúrà lẹ lọ gbà ẹ ti ẹ focus lórí àdúrà yín. But ìyẹn is by the way it doesn't concern me. But nǹkan tó concern mi pé bẹ́ẹ̀ ṣe lórí ọ̀fẹ́ tẹ́ tí lọ́n ṣe fídíò ṣe kẹ́ lọ́ fi mọ́ gbàdúrà tẹ́ fi ń ṣe fídíò ẹ̀ ṣe fídíò pé káwọn Saudi o kí wọ́n yé maltreat àwọn blacks. Àbí Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún yín nínú àlùkùránì ni pé kẹ́ mọ̀ ṣèkà sáwọn blacks. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn. Ọlọ́run mùsùlùmí tá à ń pè ní Allah kò ní kí wọ́n mọ̀ hùwà tí wọ́n hù yẹn o. Àwọn ni wọ́n mọ̀ hùwà yẹn, àwọn ni wọ́n bà ẹ̀sìn mùsùlùmí jẹ́, àwọn ni wọ́n bà ẹ̀sìn mùsùlùmí jẹ́ tó jẹ́ pé ẹ̀yin kan fi ń bẹ̀rù pé àdínì mùsùlùmí bọ́lọ́run ṣe sọ nínú àlùkùránì kìí ṣe bíi pé ìbálòpọ̀ by force bíi pé kẹ́ ẹ gbọ́ ọmọ ọ̀dọ́ ní ìsìnkẹ́ mọ̀ fún lówó bíi pé kẹ́ ẹ mọ̀ lo ọmọ ọ̀dọ́ yín bí ẹni tó ń lo machine. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé as a woman being ẹ nífẹ̀ẹ́ ara yín. Ọlọ́run nínú Al-Qur'an 4 verse 1 to 6 ó sọ̀rọ̀ ọmọ tó ní ìyá tó ní bàbá bẹ́ẹ̀ ṣe máa fẹ́ràn wọn bẹ́ẹ̀ ṣe níyàn wọn jẹ bẹ́ẹ̀ ṣe máa fẹ́ wọn tẹ́ẹ̀ní ní wọn lára. Ṣé Ọlọ́run yẹn ló wàá sọ yìí pé ọmọ tó ní ìyá tó lọ ṣọmọ ọ̀dọ́ ń bẹ̀ yẹn pé kẹ́ ẹ mọ̀ ṣe ṣekúṣe ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin Saudi ẹ help wa. I'm using this opportunity on behalf of the women, black women in Africa to beg the Saudi government. Let the Saudi government help us beg àwọn citizen wọn kí wọ́n mọ̀ stop maltreating us. Stop maltreating the black women, the black people. Stop maltreating us. I did this. I'm purposely speaking English now so that kẹ́ni kálukú kí wọ́n gbọ́ ẹ̀yin àfà ẹ sòdodo ṣé nítorí granti ṣé nítorí pé káwọn bá wọ Saudi mọ́ ẹ sòdodo àwọn ọmọ yín wà bẹ́ẹ̀ tí wọ́n ṣe lọ́bọ̀rà tí wọ́n cheat wọn tí wọ́n lò wọ́n bí iṣu tí wọ́n lò wọ́n bí engine. Tíbẹ̀ ò bá ṣe gbé mọ́ ẹ mọ́ bọ̀ wálé Nàìjíríà bó ṣe kò sóúnjẹ kò sómi bẹ́ẹ̀ we are still managing. Wọn ò lè yọ kídínì yín illegal. Àwọn Saudi government wọ́n mọ̀ nípa kéèsì Judith Nakinto kí wọ́n justice for that woman, justice for her, justice for Judith Nakinto. Ta ló yọ kídínì ẹ̀ o? Ta ló yọ kídínì ẹ̀? Why compensation? Why rushing to compensate without digging the whole matter? The government knows about it. The government of Saudi wọ́n wà answerable. Èmi ò gbọ́ sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ and I have to say it kí ọkàn mi fi clear. I'm a Muslim kò kí ṣe gbogbo Muslim no cover up irú show báyìí. Àwa Mùsùlùmí kan wà tó yẹ pé ó ń dùn wá ẹ̀yin àfà ẹ sòótọ́ justice for Judith Nakinto. Èmi ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni o I don't know. Please just comment. Let's hear. Let me hear how far